Ní báyìí a ó kàn sí ilé ìgbìmọ̀ aṣòfin nígbà tí aṣojú kọ̀ròyìn wa yóò máa jábọ̀ fún wa láti ilé ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ Èkó. Ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó mọ rírì igbákejì olórí ilé ìgbìmọ̀ aṣòfin nígbà kan rí Honorable Farouk Adegboyega Oshodi fún iṣẹ́ takuntakun àti fún ìwà àgbà rẹ̀ tí ó ti ṣe lásìkò tí ó ń ṣe igbákejì olórí ní ilé ìgbìmọ̀ aṣòfin. Ọ̀rọ̀ yìí ló jẹyọ lásìkò tí olórí ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó Right Honorable Mudashiru Obasa ń sọ nípa bí bàbá náà ti pé ẹni 100 ọdún ní ọjọ́ 10 oṣù kìíní ọdún yìí. Ó tẹ̀síwájú wípé iṣẹ́ rere tí bàbá yìí ti ṣe tọ́ sí kí ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó ránṣẹ́ ìkíni sí bàbá náà. Ọ̀nàrẹ́bù Olúládé sọ wípé lóòótọ́ ni ọ̀pọ̀ ènìyàn ló ṣe ọjọ́ ìbí, ṣùgbọ́n bí ilé ìgbìmọ̀ aṣòfin ṣe mọ rírì bàbá yìí jẹ́ àpẹẹrẹ rere lórí iṣẹ́ tí bàbá náà ti ṣe, léyìí tí ó sì yẹ kí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin máa ṣe àfarawé rẹ̀. Bákan náà ni ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin tó ń ṣojú ẹkùn Kòsọ̀fẹ́ Ọ̀nàrẹ́bù Túndé Buraimoh pẹ̀lú kí ọ̀rọ̀ Olúládé lẹ́yìn wípé bàbá náà ní ìwà àgbà àti ẹ̀mí ìkónimọ́ra láì fi ti ọjọ́ orí ṣe. Ọ̀nàrẹ́bù Tẹ́jú Oṣó àti Ọ̀nàrẹ́bù Ọmọ́táyọ̀ Ọdúntàn náà sọ ipa rere tí Ọ̀nàrẹ́bù Farouk Adegboyega Oshodi fi sílẹ̀ nínú ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó, léyìí tí àpẹẹrẹ rẹ̀ ṣì wà dòní ní ilé ìgbìmọ̀ aṣòfin. Lákòótán, olórí ilé ìgbìmọ̀ aṣòfin ìyẹn Mudashiru Obasa pàṣẹ pé kí adelé akọ̀wé ilé ìgbìmọ̀ aṣòfin kọ̀wé ìkíni sí bàbá náà ní orúkọ gbogbo ilé ìgbìmọ̀ aṣòfin. Ó sì rọ gbogbo ọmọ ilé pàápàá láti ní ìwà àgbà, ìkónimọ́ra àti ìfọmọ ènìyàn ṣe. Wọ́n sì gbà á ládùúrà pé kí Ọlọ́run fi ọ̀pọ̀ ọdún kún ọjọ́ orí bàbá náà. Bọ́lá Kalẹ́ Akínbọ́lá fún tẹlifíṣàn Orísun.